nílé ayé ní ó ti wà nínú ayé olúkúlùkù gan pàápàá igun mẹ́rin. Àmọ́ Àbáyọ̀mí nínú igun mẹ́rin ayé tirẹ̀ mẹ́ta ti bàjẹ́ nínú rẹ̀. Ọ̀rọ̀ kọ̀wé àìmọye èèyàn omilẹ́gbẹ́ èèyàn lórí bẹ́ẹ̀ fún tí mẹ́ta ti bàjẹ́ nínú igun ayé wọn. Àmọ́ bí wọ́n bá fi sùúrù sí tí wọ́n ṣe pẹ̀lẹ́ ó ṣeé ṣe kí ẹyọ kan tó kù kó tún mẹ́ta tó ti bàjẹ́ ṣe. Kò yẹ ọ ṣe sùúrù ni wọ́n bá ṣe sùúrù yọ bàbá dáa ni. Mo ti rí pé kò ní ní kẹ́ ẹ ṣe fún mi ẹ̀kan tọ̀ mí lásán ni. Adé. Àbáyọ̀mí ọ̀ ṣe jẹ́ àṣẹ sùúrù bí òṣùpá bíi mélòó díẹ̀ ká fi wòye bóyá Elédùà yóò ṣèyanu. Ọ̀rọ̀ Òṣùpá bíi mélòó díẹ̀. Okay. Ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo àsìkò tí mo tiẹ̀ fi mọ̀ yín náà gbogbo ilé ìtẹ́ ṣe fún mi náà o ara ẹ̀ náà ni ṣòtì yín tọ́lọ̀ ò bá kọ àtúnríwá àtúnmáríra. Thank you very much. Màá tún gbà bọ̀ mélòó tí mo mọ̀ kan ti lè ṣe fún mi dáadáa torí ọ̀rọ̀ ayé mi kà yín lára bí mo ṣe wò borí ṣòtì yín ẹ ṣe gan. Àbẹ́wò ọtí bínú. Mi ò tí ì bínú mo máa bínú gan. Mo máa bínú fún gbogbo àsìkò mi tẹ́ fi ṣòfò. Ọ̀dà èyí tá a ṣe kù. Ní yọjú ẹ̀sùn dúró adébábò ìpolú tí sọmọ ọ̀fà gbómìnirìmú òyìnpolú ọ̀hún mọ́dídá ọwọ́ òyìnpolú ọ̀hún tìtẹ́ ilẹ̀ òyìnpolú ọ̀hún kúrúkú ẹbọ níhìká pọ́jẹ́polẹ̀ bí ìṣòro ilẹ̀ bí àwa ọmọ kan ẹ̀yìn òṣòro ẹ̀wà báni tòrò yìí ṣe ẹ̀yìn ọ̀dà Àbáyọ̀mí ṣíṣe kù. Sọ̀rí kàìkà ọwọ́ rẹ̀ àtàṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ lọ sí Ibojì ṣé ọmọ bíi tí wọ́n ń pè ní Ibojì. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ mú aṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ rí dájú pé gbogbo tí bá ń bẹ lára rẹ̀ kọjá funfun ni o ọ̀rọ̀ wà lọ sí Ibojì lórí sàárè ẹni tó o bá rí dájú pé ọmọ mi sàárè ẹni tó ọmọ lórí rẹ̀ lọ́ọ́ ti wẹ̀wẹ̀ náà bọ́ ọba ti wá wẹ̀ tán ìgbésẹ̀ tó bá tún kàn á mọ̀ ṣe ẹlẹ́dàá rẹ̀ yóò jẹ́ ojú ọ̀ṣẹ́ àìmọye èèyàn tí wọ́n ti ṣerú rẹ̀ fún tó sì ń jẹ́ fún wọn ẹlẹ́dàá tirẹ̀ náà yóò jẹ́ àṣẹ kò ní wọ́n àṣẹ orí rẹ̀ ò sì ní gbàbọ̀dẹ̀ àṣẹ ọ̀yá pa wá lọ. ẹ̀jọ̀ mi ò rí bíi lálọ́ọ̀n dúdú kan kí ni. bọ́ọ̀ bá dé káàmù bí ọmọ tó bá débẹ̀ ni mo yọ fún ọ ní ọ̀rá mi kọ́ mi kó sí. ẹ ṣe mọ. wọ́n jà fara wọn. ẹ ṣe mọ. ẹ ṣe. ẹ ṣe. ọ̀gá rẹ̀ ẹ ṣe. wọ́n mọ etí rẹ̀.